Hello everyone, welcome to Toyeen Talks. Wow. How are you doing? Anyway, checking koko kin now. Ẹ̀yin èèyàn gidi, èèyàn pàtàkì. Thank you all for watching. Thank you for following us. And if you're new here, we say you welcome. Thank you for joining us. Aramide, Momo, how many years ago? We are 9 years ago, Benny. Òun ló jẹ́ mo cash app pàápàá. Owó tèmi send sí, orí cash app mo ti send sí, Benny. Èmi ó fẹ́ dribble mi pa, èmi ọmọ Ṣómólú. Èmi máa ń ṣàánú èèyàn, but mi ò mówó yá, mi ò yáwó lọ́wọ́ èèyàn, but tó bá yáwó lọ́wọ́ mi, ó gbọ́dọ̀ dá padà o. Ó ṣe ní dá padà. Mo láyé ìgbà yẹn ni kò tẹ̀ sáyé yẹn mọ́. Ó yáwó lọ́wọ́ mi. I know her through a friend of mine. Ọ̀rẹ́ mi ló introduce ẹ̀ tó rajà lọ́wọ́ ẹ̀. Ara ṣó. Tó bá rí mi sójú kò lè mọ̀ mí, but she blocked me. Òun ló jẹ́ kí n mọ cash app, mi mọ nǹkan tó ń pè cash app. Nígbà yẹn ló ṣe gbé Atlanta, òun àti Simbo ọ̀rẹ́ ẹ̀. Because bó ṣe wá bẹ̀ mí, mọ́mí òun fẹ́ lọ gba oògùn prescription fún òun nídìí owó. Ṣé mi tí mò ń pa social media dáadáa, and I gave her. I borrowed her. Nígbà tó ń drag ẹ̀ lórí Instagram, I saw everything. Òun àtàwọn ọ̀rẹ́ ẹ̀ tó ń jọ jà nígbà yẹn. Òun farawé àwọn tó yẹ pé àwọn ará Houston, Texas tẹ́ ń farawé. Àwọn yẹn máa ń ṣiṣẹ́. Wọ́n máa níṣẹ́ gidi. Wọ́n níṣẹ́ gidi. Nọ́ọ̀sì, àwọn oní rẹ́sítọ́ráǹtì, àwọn tó ń faṣẹ́ tó ti pẹ́ ìlú yìí, àwọn ọmọ ṣiṣẹ́. Òun ló ń farawé. Èmi mi gbówó mi o. Bébí ṣe wà yẹn tó bá mọ̀ mí. Mo nójú àánú o, but bí ìrèfowó mi sílẹ̀ fún yàn. Bí bá fẹ́ fún ẹ máa fún ẹ. But mo gbọ́ bá àǹtí ẹni ṣe ń sọ òyìnbó. Wọ́n ṣe ń sọ̀rọ̀. Ó dribble mi bó èmi ò jẹ́ kó gbádùn tó fi sanwó mi. Bó ṣe gbówó mi báyìí ó block mi. Recently tó ń drag ẹ̀. Gbogbo ẹ̀ ni mò ń wò. Gbogbo ṣe drag ẹ̀ dáyẹ̀ sí gbogbo ẹ̀ ni mo mọ̀. Báwọn òtàwọn ọ̀rẹ́ ẹ̀ ṣe jà, gbogbo àwọn nǹkan tó ń sọ everything. Ẹ ti lójú kòkòrò. Tí o bá ti lójú kòkòrò. Mo ṣe wà yìí. Bá ṣe wardrobe mi, aṣọ, bàtà. Àwọn bàtà tí mo ti wọ̀ láti London. Àwọn góòlù tí mo rà láti London. Mélòó ni mo ń wọ̀? Àwọn kéékèèké ni mo like so that màá lè fi wẹ̀. Màá lè wọ̀ round because I'm not a party person. Mi ò ń lọ party. So kí ni mo máa kó góòlù jọ sílé fún? Ọrùn rèé, a bá wọ̀ gan lára, a bá wọ̀ ọba níkòrò, a fi cream sí, a tún bọ. Because táwa bá wọ̀ ọba níkòrò máa ń yún wa lọ́rùn. Àwọn Brazilian kan wà tá bá wọ̀, a máa fi cream sọ́rùn. Àwọn cream kan wà tá máa fi sọ́rùn tí ọ̀run òfin ní yó yín. Àwọn oníjú kòkòrò kan tá bá ní òun làwa ń wọ̀. Bẹ́ẹ̀ ni. Èmi ò ní tìjú láti sọ bẹ́ẹ̀ ni. Bá ṣe wardrobe mi, bàtà kún bí àwọn bàtà tí mo rà London. Àtàwọn góòlù ó sì wà tí mo rà London. Olójú kòkòrò mi ò ní tẹ́ lọ́rùn. Bẹ́ẹ̀ ni.